Yo be mi pe wo pẹ̀lú fe Kemba Jamestown TV and Chikomeko. Mene ko ba po eni wo yo ji wager lafa ni amle. Ni mene noko poten ya no e bi eni ji wager lafa bia homowo. Ni Jamestown ti ball agashi ni bi ni ko game yele. Washin wo ba bi eni wo ke ni bi ni ba ya no. E ba nye hi eni wo yo mene to wo nyi ke nye wager lafa ni ame ni wo e bia e wo de nche wo che ni ji ni ayi okufu obuo the first. Ni la ji wager lafa fe manche. E ko ko e gometo ka ko chi fe mo make mo sure go ba she won me koko me ni ame o mini ame nanu ni ya no ye wager ni amli ngba ji ni abeko wo ba shinye chi mo wo shinye keke won kenya ke Jamestown wo ba won hanye Jamestown ti wo ba won hanye ni won ni gan enye ya hie ni ma shi odugba ni mo go fe ma shi wo mbote ni ami ni no fe ni ya no ejeme wo kenya Jamestown TV no nye twa ni o ma je duro abla nye. Wo fe wo che ni ayi okufu obo ni leji wager lafa manche wo ye bia me mene ni mene homowo ni bia fe pin so fi o wo ko nu pa e ko me ba na sanegba ni wo bia me sanje ni bi ni ya no ye wager ni ami nche ofa na mi pe bo ke Jamestown TV manya bla amasmo ni o cho ogbe no ji o si fi o tun ofa na menji sarki waziri ni je lafa english ni ji woni ayi okufu bo sense mene homo won ya no mini ko pe ba ya no juba ye mene omo lo ya no ni bi ba ya no aba fe kusun after kusun oba fe oba display culture ni ne beni tradition kenom say ya like then after that aba fe refreshment which is somewhere around 3 to 4 hour white no fe refreshment woni many we invite am wo fe ni fi fo nye wona ka ko we bi enye trash ofi o ni bi na fe na pa ni bi ko menye fe mini shan mo ke yo ni lafate ni lafa mi e soft di mi e ma che bi o di mi akeni lafa yin jo mo ko pa ke lafa ma mo fe wo ani wo you tell ni lafa zongo bi e won kale so e won support le 100% because ni bi na fi o e wo you tell ke ma fe e wo ni omo ese won sa no ton wo sumo ni lafa zongo bi wo so wo tumo ke support ale wo ngwana po ba na ni fe nyawo mene wa na ni fe na kan pepe agbe wo ba you tell no meaning nga wo ke ba o blind ko blind ni yo wager ni am yes you tell yes dan wo ko advice am you tell sanana no tumo na tuo so manchani aye ekufubo enu tumo ojunu always I fight in you tell ana no tumo ko ni amekpa nibi ne hi basabasa nibi ne hi lafa me ke ma fe wo you tell dan wo advice am wo manchame won buo we na ko ni wo create nu tumo ko ke fita nibi ni nu tumo ni manchani aye okufubo ke ha already you tell ni ha me pin na me tumo ni won ta of mini wo wale and wo tiese ko ni man fe you tell fe ana nu tumo na me tu because ke otu ni ani ona domofon we afi ni bi ne sa o manche ni bi ne sa sumo ni ju alo no malo loko sumo no o working hard togetherness ko ni wo wale ko ni idea na here ke ha youth empowerment in lafa ni enye eyemo pepe abi ne ka ba homowo ba fe homowo be ami be jo mo jinu no wo he o enyimode o wa abo egbe ni o cheche ma egbe ni ojo ame ke chon ne egbe no niji omo won first of all bajo niji was small lafa english very much now and obajo wo manche ni ayi okufubo ledi to ni ayi okufubo king of our time na kwa kele mancheni wonako eno mancheda mancheni always say esmoni eme mofiamo asumo ni wona development alo how do you call it progress ni no ya wo manchele won solale ni mo awole ale wala senike then secondly amiya
mi sọ̀rọ̀ ha oníjì wọ̀ ní òṣìpí àkọ́kún ìfàgẹ́ ètè lẹ́fí o aláwọ̀ alẹ̀ wàlẹ̀ wọ̀ òṣìpí mẹ́fẹ́ ní ọ̀láfà mi ní nkọ̀sọ́ láfà manyẹ láfà nọ̀yà manyẹ onupa ìfẹ́ kàṣàfọ̀ tẹ̀mẹ̀ kàṣàfọ̀ nyẹmẹ̀ kẹwọ́ sẹ́ríkì mẹ́ ní ọ̀láfà mi níjì sẹ́ríkì Adamu Sultan wasàfọ̀ tẹ̀mẹ̀ fẹ́ kẹ onupa ní ọ̀láfà mi wọ́n sọ̀rọ̀ ha mẹ́ akẹ́nyìmọ̀ àjọ àmẹ́ kò ní nyìmọ̀ ní next year wọ́n yà nọ̀fìn nẹ́kẹ́ inshallah. Achọ́ mi nàádùn náà tè. Bẹ́ẹ̀ kan yóò fọ́ mọ́jú bò. Òfin àná ẹ̀ǹjẹ̀ pampram bọ̀bọ̀ yóò wẹ̀. Bẹ́ẹ̀ yóò gbòm. Mi náà ọba wéjà ní àmì mi ní kẹ́ wọ́n bá bí ẹ̀ mọ́. Nkẹ́ báyà kẹ́sì afilẹ̀ ọ̀nà gàdá afiyẹ̀ wọ́n fi ọ̀ndókò fi oníjì ọmọwọ́ ni ọmọwọ́ jẹ́ ní ọmọwọ́ ní ekolẹ̀ ní mẹ́kọ́mẹ́ tafúlàtsẹ̀ kristofu ẹ̀kọ́mẹ́ jọ ànkẹ́sì wọ́ọ̀nì ṣìjẹ́ wọ́ọ̀nì àkẹ́ àbúlẹ̀kùmá abakùmá wọ̀ mi wọ́n wọ̀ yìí ọwọ́ dáfíẹ̀ wọ́n fi ọ̀ kọ́nẹ́ hani ṣíà bíi kí ọ̀gbìn ọmọọmọ mi sànẹ́ nọ́nà àfihàn jẹ́ nọ́kọ̀ kẹ̀kẹ́ ṣì nọ́kọ̀ ní ẹ̀hán àjọ ọmọ ìbá àṣìá ẹ̀hán ní ọkọ̀ mẹ́fẹ̀ẹ́ mọ́ ìbá àṣìá ẹ̀hán mẹ́ni wọnú amẹ́hẹ́yẹsì wọnú amẹ́yẹ mànsẹ̀fẹ́ wọnú amẹ́ nàmẹ́bá àṣìá náà wọ́n fi ọkọ̀ mẹ́ni wọ́n yọ níyẹn lẹ́kẹ̀ ṣọlẹ́ mọ́ kẹ́nọ̀ yà bá ẹ̀hán wọ́fẹ́. Bẹ́ẹ̀ wọ́kyẹ́ ní jì ní ayé ogúnfò buọ́ tẹ́ ò lélẹ̀ ọ̀hán tẹ́. Ìnẹ̀lẹ̀ akẹ́ṣí wéjà yẹn lọ ni anukwalẹ̀ yẹn mọ̀ àgbò náà yẹn jẹ́ mọ̀kò kẹ̀kẹ́ ẹ̀yẹ ẹ̀ṣìbà ẹ̀ṣọ́ ẹ̀nìnẹ̀ṣìjọ́ ntẹ̀ ẹ̀ṣì kẹ̀kẹ́ ní má ba bí yẹn ni ntẹ̀ ẹ̀ṣì ní má ba kẹ̀hán sùnmọ̀ lè hàn kẹ̀hán wéjà man kẹ̀hán sùnmọ̀ kẹ̀ṣọ́lẹ̀ mọ̀ lọ́fẹ́ náà náà bá dùn ẹ̀yìn náà bá bí pẹ́ ẹ̀tọ́ àyìntọ́ akẹ́bíà náà bá kẹ́nu ìbáfẹ́ máa bò ní ewọ́ nkẹ́tùí ǹjẹ́ ntẹ̀ ṣìní ìbáṣà ní má ba ní mí ni máa fẹ́ máa ta ṣìní máa kọ́ ẹ̀sẹ̀ ní ewọ́ dínà ní èèwọ̀ ní mí ni lẹ́tọ́ àná yẹn nà mí ẹ̀ bí ẹ̀ ní. Bẹ́ẹ̀ wá fún ẹ kẹ́ ṣe àfiyèlé nìkẹ́ wọ́n bí ọjọ́ ọmọ kẹjọ yóò wà dé ní ekẹ́ṣu wọ mangana máa bọ̀ ìgbẹ́ ní ọjọ́ wọ̀ ma níjì wọ̀ gàmà ṣìgbọ́n nù máa bọ̀ ìgbẹ́ ní ọjọ́ wọ̀ ma. Gàmà ṣìgbọ́n lẹ́ náà níwọ̀yọ̀ ọ̀nẹ́ bí àná ní mi bíbọ̀ ẹ̀ mi bí nà ọ̀yà mi bí nà ṣẹlẹ̀ mọ́ mi kẹ́ nánùmọ̀ akẹ́ ẹ̀hán ní dòmọ̀ ẹ̀ka dòmọ̀ nà ẹ̀hán ní ṣẹlẹ̀ mọ́ ẹ̀ka ṣẹlẹ̀ mọ́ nà ọ̀fẹ́ náà yà á fẹ́ ẹsẹ̀ gblamọ́ ẹ̀yà di ẹ̀ṣọ́n ẹ̀làtsá mọ̀kẹ́ níbí kòmẹ́ ẹ̀yà ní àjẹ́ ẹ̀ṣọ́n wọ́n bá wàlà wọ́n bá dúró mọ́ wọ́n bá náà yà nẹ́ni wọ́ bí ọ̀ kẹ́ńtsọ́tsẹ̀ kẹ́bí kẹ́mu kọ́ńkọ́rọ́ lẹ́ bá mi. Amen. Dẹ́nu bá yàrá sinna kẹ́ máa fẹ́ máa ọ̀bláyìn jí mẹ́ni kẹ́ ọ̀bláyìn jí mẹ́ni wà nàtsọ́ àmọ́ kẹ́ máa ṣe máa bẹ̀gbẹ̀ ní yóò hàn ó wò ọ̀bláyìn kẹ́ ọ̀bláyìn àfẹ́ hẹ́ wàlẹ̀ yẹ kpan náà nù. Ọ̀ nọ́ni tí o kọ́ ní má kẹ́ ọ̀bláyìn kẹ́ ọ̀bláyìn àtẹ̀njí kẹ́nu kò yẹ oyin ẹ̀ náà tọ́ fẹ́ yẹ káàkà kọ́ ọ̀mẹ̀mọ̀kò ní káàkà sani mẹ́nẹ́ fẹ́ wọ́ kẹ́ ẹ̀kyẹ́ bá ní nàlẹ́ dàbí kọ́ yẹ lóko fẹ́ mọ́ kọ́ yẹ lótú mọ̀ kọ́ ẹ̀ tú kọ́ ọ̀tàsá náà wọ́ nyẹ̀mí kọ́ wọ́ nyẹ̀mí yẹ káàkà kẹ́sí yẹn mi mẹ́nẹ́ mi nà dàbí àjẹ́ ẹ̀kyẹ́ àjẹ́ níbi kò mẹ́ náà kọ́ náà nà kẹ́sí nyẹ̀mí yànnú bọ́ fẹ́ mọ́ bọ́ ọ̀bá nyọ́ yànnú ẹ̀ kọ́ eke kọfị egwu abụ nyụnwa eke kọfị ochie ọ na na-ewe abụ kwachi ọ na na-ewe abụ wọnglecha na eme ike ọbụlaghị nke ọbụlaghị efe akashi amena eshiba na amesọli nke nonika amehie na anyị ma onwe efe ha ame omajaba yao ni mwajo wonigwa obewo weja ni ami no ni to menye kenye wie ngmene woke weja bi e ba yi amomo weja lafa wokan ba yi omowo eni wo yo ngmene ji weja lafa stool house ni ji heni wo fe wo manche yo ni ji ni ayi okufu obo the first ewe di eni wo yo ni ngmene nto ba fe pin sofio ke okwe ma so na ko nupai jogba ade nche do mo ma se je gbeme kekeshi me na me chi jogba mana me nto wa me ton wonu go fie no ni ya no bia ne nche ofa na mi jigbe ba ngbe nji Obraham Manche ni weja Obraham Manche ya muslim be pepe go fa ne bo asafuache pesemi kumunye the first of ngeji adumanko we nene homo ko ya no e bia ni ji no ko fefew mi ni ji shikamo ni yo bia ngmene no ni wonumbo ni ji ni ayi okufubo le mene eke woba piese ni ashwani ni anamise ni atukusu eni no fi ana fe wonu osmole no wonu he obi e ncho ba nyo no go fi o gefta e fi aga mi ba cheme fe do manje no ni ya benjake e je lafa omowo afi wulu mo fi amoye
won we hye wono ni kanye na won fe do ko fi obi e won ye lafa omowo ye adumonko we no ngeji lafa omowo wo yo no kanye ana we bi e won ya omowo wodwoji won ni ayi okufutbo the first e ba se ko bi e shi ebi ejiwo no wo ebi e no wodwoji won ale twa ni o manya ba be no ba hye ba na ke meni wo ke na sane ba fe chon ke wo che ni ji wo manche ejimoko na etu mi nche dugba mi no ba ye ke chon oh numbo de ke obenkele no ba na gbomo nji le gbomo ni esumomo eti bono owie ekwimi chewa no wona ekpla wo fe ke benkele ni wo wo kele yin si do boni no fi ano ba fi bono osmole nti ofa ni meji shiramo no kele yo ni ji wo shirani ngele yo jogba ya ke wo cheni edumoshia ngeshi fe edumoshia ngeshi ejinu ngo na yewa na ha man ya no ya ke obrayin acheni edumoshia ngeshi fe je kometo pe ya ga keke oda no shey ko pe na obo nu pa sado kaje to wa ajian che no obi fe bi yo efofo ene fi o ma yue ma wo che edumoshia na janu me yue mi ale twa ne o manya ba ofa na ke hye afiyele ne ke wo fe wo ba jo mo ke jo yo wade ma bo egbe ni o ba jo mo ke je yo wade ko ye megbe no ba nche o cheche amegbe ni o da machine lo jo ameye mi ke ma wie san ma wie muslim ni wa ni muslim bi ni yo english spono am wa men ake wo fe ko meni the difference be wote samaruka na zuke ni weja na ga mo ko wa muruka muna kan kasa english ni ayo kufubo shi yake yin wanga zaman ga yasa murga muka zo mutanye ko mai fine kowa yazo sarkin zongo weja sarkin zongo ni weja sarkin samari sarkin yaki kuruka muna ga da kowa Allah sa rada lafiya mu kai lafiya da samaru kana suke baya mu Allah kiyaye kowa kano manya ba o fa de bono dan ni magbe na abna ke masmo no wo wo manke oplayin ko playin fe ni yo weja ni ami o wa me nga ke to ne ke panen yo chane if ya ga fio ni yo na ma yu akashi shi je wo ga shida e yan nwo de bo ngon ga shipon e ya ga buwo e ka je inse ko ni o kwa shi mwa twale mi aye homo wo ye baba o to mo epie ba je me shi won da nwa ja ga me na ogba won ye lafa omowo mi bi jo wo mi yan che me fe weja ni ji we ni buafo da nyina nse ni ji weja ja se che aga epie wo se wo no fi alo mi ni wo ye wo ya ga chemelo mpia wo se no fia no wo fio mi no wo be no ko chenu wa awie wa cha be za member fio ni wo yo wo kwa ke no twa ni o monya ba ya onyera don wa wo che ni ji ni ayokufu obo okele ti okele relationship yo ten to le no obi sane ni sane ma chon obo noko nyama na mi tumo more than 18 years ni imba weja aka keje mma mimba mata onoko ni nke yashia ni mba nke ameni amemmomi aka amebi yama na mi ni eto won anyiwo ankwo wo shikon an da wo yese because gbo money kejele ni teshi ke ha ema abakoma because many yo say shishi ameye but amebe many ba wa many amekoma kemashi bia na ka ba wi anu kwale aka ni ayi okufu buo ke be weja be wallahi anima wi mene ke ni ayi okufu buo be weja be ke ebe ya english be ba wo ba duma ese ka anu kwale ke wale ni ekehie wo ba hie ese ke ya efian wo ba hyeje mehu many anko ameni na amenye na amekọ wo ba kọ ameni ka ame ke wale ke wolo ni wonye wo wonye wolo se wonye kikiki ke bale kikiki ko male o ya eku no le da mi le da mi we ake no ni bo no ni e sa ni o ko wo ni no ni je bo no ni e je bo no ni ba ni ayi okufu bo eke wolo ni nchuo ni wolo hu ishi o efian
Ona beninya dumoshi ne bagbelebe nungu e ba teshi e ba
Ije ma ebe. Wọ́n fi alẹ̀ kò yá. Acting President Chipie Ibeloyo. Echi Benkemi. Acting President Chipie Echi Benkemi. Ene me woke atula ene kusum. Ene ke otula Benjamin watching ame nuchimo be Asia. Et fort que au babois mangeait mes fins de que ni ayi okufu wo ke clinic English la fa manche ona gi ko dra manche je ona acting president Leshi Alada ni abako afiu energy kusum ene akefu ni shipi ashabubu ashimu yebi Majemege iyeba yeba no nyekekia memuji yawotia eya bobo memuji wo ba cheje fe yegbe Wando asafobia eno abeke wo ebi ene asafobia eno abeke wo okay nishibi neba ninkwe omanje libiane efe shika ne me biane eto market we gano na ai ni agayi power na gantrasa skedi aba obo manje sani gbogbo mo la moto ma o jemi ka kuchi mu edwe enumo komi na sa no onyo ye manje onyo ga ko je shia na enu wo akọ wa ye manje dabi di ka ke shia na acho obi eneke wo wa no ye manje e ba no ageni ga FD probeni or Greater Accra Regional Minister here ageni ga FD wo yani me bi enkona ga tuwe e ko me we ge benge blimo media fo here ga woman awaji to ko re ngalo ye fa me ageni ame bi ake wona wo le ne eje ko ti no mi lo eje ne ke no mi no awo le ora sinye abi banyese ni ya no skedi waka wona ni mama shiro pesa nika ba wo manjere na ba wo manjaro na ba bi omlinchu moni fobo ke gbero ni chon ni wa ye no wo manje yeli e different oji chuo wo ke ichuo pe ni ichuo ya sha pe be shi fe ba sha Osani ichwe efle kuno ni ichwe seto ibe mege wo chibia ne
Manchester United fi obla keno feno share wi mu e jo mo pe ni ke ha lafa ma mu ke gama mu friend ya no fi ko le da gra regional minister wi mo ga ne ke nka she ndo wo ba na ke gama woni ye mo woni ni o mo woni kwa be wo do mo she wo ye nya we ke cha tai na me ye bi isa na wa na mo training police ke soldier ke ni bi na yo ne slot by ka me wi fe amenu o she wi mo ni ke ha me no ni greater grand regional minister yo ye ka me no ko aka me cha me ben kele ye office o no ni jiga ni ta o ake ha o inda gama mu fesh aka fini na ya fini e ko me fi ba sa mo ne e ko le wo sa fi e sa no ha ni ba de wo linda mishi agame wo mu gan mi gan ya yi o fe mu opre o ni ba fi wo yi ko mo jaje gan wo se wo na mo manche fe manche ishi ami ajo o fe wo ni ajo o ni geta ba wo jile wo te o ni jo mu ani na wo o pe ibo ni ha ye meka. I know a lot of people in America, so what I'm trying to do now to develop this community is bring awareness, let a lot of Americans come here and see how Ghana is, especially Leshi Lafa. Hopefully in the future they'll start buying more land, hopefully open more businesses and give people more jobs around here. So just been talking to a lot of Americans and hopefully we'll see what happens in the future. My expectations for next year will be bigger. Hopefully there's no COVID and we'll be more bigger and we'll get greater kings from all over to come and experience Hamawa here. I thank everybody. Like I said, I'm a new queen and I only wish nothing for the best for this land. And I'll try as much as possible to come more often and help with the development of English. It was first time. They want Yafi there. One shake, Afi Benene, Nibi Etiye, Fideke. Washuleji, Kan. Eko me fi mo abaka. Oni Kan, Ako Imama Papa. Ni fi mi ade. Nyina wakanyete rounds nyina wo mancheniji lafa mancheniji keke fi mi ade utumo bi ka eyi ni wo ba chu e fi mi ade wo manche adi wona esaso tomo enyo eteye kan shikala ake kamashi ba mashi shi yane wo solia atana nu ejema won jage uchumo papa ni wo manje echu kenwa kan yana osmoni kan you tefe mo fi amo ye ni la face o won pa faya ke onupa ye cheme ke ulo mo onupa e fe ni o kamashi ke me ni o mase fe sani o fe be ni won pie o je ni la face ani mo fi amo aba no wo ke gome fe mu apian ese oni kan amashi ko lage ke kan machine Ghana fe ni machine wo won pa fa ni yefe media mesk ni bi ne oni nyan unye ka fun net ten oni awa ko tumo papa ji because the fear me aga ni yeba ne ni na aga youth fe o fiamo nye wose ni efe aga wonu mani o jeme eye no ko eshino yani wo mo aye youth ewo macheneke eshuleji sani youth ayano nuchumo apa eteriem leneke lafa esmoni nuchumo papa company se ababoni e youth ana nuchumo na chu je etomo macheme komeni amehio ke wo amekotokunu na abije ko ewo wo fani wo yen wo manchester wo ke wo wala ke wo no fiano ba fo shinale twa ko manyaba